ọmọ ìyá mi èní ọjọ́ ajé wàá dì tí ẹ ṣe lé ní o ọ̀nà ńlá fún ẹ o gbogbo ibikíbi tó bá rìn sí lé ní wàá bá lànà pàdé wàá bọ́ lọ́nà ló pàdé gbogbo ibikíbi tó bá rìn sí lé ní àtiwọ́ àtàwọn fámìlì ẹ wàá bá lànà pàdé ní o aláàánú ọ̀nàlọ́wọ́ kò ní mú ẹ o ò ní rìn ìtọ́jẹ́ tóbi pọ̀ náà ò ní rìn ìlọ́jẹ́ tóbi pọ̀ náà ní ọ̀sẹ̀ yìí báyìí inú àdúkà lẹ́ni mo sọ́ba rí bẹ́ẹ̀ ọmọ ìyá mi lọ́wọ́ ló gbìyànjú iṣẹ́ yìí olúwa lẹ́nu ẹ̀ ló ní ewé ló ní egbò ló máa bá wa fà àṣẹ sí ọmọ ìyá mi lọ gbìyànjú iṣẹ́ yìí ẹ wo ìṣàwùrù ó pe ìgbín kan ní ìṣàwùrù ìgbín ìrẹ̀lẹ̀ kékeré ló máa lọ wá ńlá ìrẹ̀lẹ̀ kékeré ìrẹ̀lẹ̀ kékeré ló máa lọ wá wàá wá kékeré mẹ́sàn-án atọ́kùnrin àtobìnrin mẹ́sàn-án ni wàá kó ìgbín kékeré yẹn ìṣàwùrù mẹ́sàn-án kékeré yìí wàá kó mẹ́sàn-án wàá kó sínú ìdí mo fi ń ṣe bẹ́ẹ̀ yẹn tó bá mọ ìṣàwùrù wọ tó ń béèrè question tó bá ti mọ ìṣàwùrù lọ sẹ́dẹ̀ wọn léwó lékúnlẹ́jà àbí àwọn Ìgbò tó máa ń ta stock fish yẹn wọ́n máa ń tà á understand so n bá sọ pé nítorí tiktok àti facebook ní ìdíkẹ́ nfẹ́ kó ní òjẹ́ kí n wo jẹ́ kó wà visible so tó bá ti wá kó ìṣàwòrán mẹ́sàn-án yẹn kò sínú apẹ ìjọ ògùn tó bá ti kò sí mú odidi atade kan fi sí odidi atade kan fi sí kékèké ló máa lo kì ìṣàwòrán yẹn o wàá kó sínú wàá mú odidi atade kan fi sí wàá wá kó ìgbẹ́ adìyẹ ìbílẹ̀ ìgbẹ́ adìyẹ yálà abo yálà akọ ìgbẹ́ adìyẹ ìbílẹ̀ wàá kọ́lé lórí wàá wá jó bá ti wá jó tán wàá lọ apúná wàá pò mọ́ ọṣẹ wàá fi ọtí díẹ̀ wọn so kó ba lè ṣe kíni kó ba lè rọ̀ díẹ̀ so wàá ọtí yẹn díẹ̀ ni wàá pò ó bá ti pò tán ọmọ ìyá mi wàá fa sínú orí ike orú àwọn ike báyìí iṣẹ́ ìdílé yìí o wàá ṣe kíni wàá pákéjì sínú ike báyìí bá ti pákéjì sínú ike báyìí ọmọ ìyá mi kí ló máa ṣe wàá máa fi wẹ̀ ní àárọ̀ kùtùkùtù pẹ̀lú omi tó bá lọ́wọ́ọ́rọ́ má bèrè question mi mọ́ pẹ̀lú omi tó bá lọ́wọ́ọ́rọ́ iṣẹ́ ìdájọ́ pẹ̀lú omi tó bá lọ́wọ́ọ́rọ́ bí ọ̀nà bá dé mọ́ ẹ tí àrúrò ẹ̀ rí ọ̀nà ṣe fún ẹ àwẹ̀nù náà pé iṣẹ́ àwẹ̀nù tó confirm mi bá mi ṣe májẹ̀mú iṣẹ́ yìí ni pé bá mi ṣe fídíò yìí májẹ̀mú iṣẹ́ yìí ni pé má ṣàlàyé ṣe é kó ba lè jẹ́ fún ẹ iṣẹ́ tí mò ń mú sílẹ̀ ẹ̀rí pé pọ̀ iṣẹ́ tí mo mú sílẹ̀ iṣẹ́ tí àwọn iṣẹ́ tí mo fi ń jẹun ni ẹ̀rí pé mo kàn mọ́mọ́ mi mú rú ẹlẹ́ sílẹ̀ fún wa ó rí bọ̀ mo mọ́mọ́ mú lẹ̀ fún yín ni kẹba lè fi máa ṣe kí ni kẹba lè máa fi kẹba kọ́nà ba lè fi là fún yín ọ̀nà ńlá mo ṣe bẹ́ẹ̀ mo ṣe sọ bẹ́ẹ̀ ọ̀nà ńlá fún mi sọ́wọ́ táyé ni lágbá ìdìmọ̀ ọ̀nà ńlá fún mi o lágbá Oòduà lágbá ọ̀tún láyé because ẹni tó bá ti rán ọmọ lè kejì ẹ lọ́wọ́ ògúdó dídùn kọ́nà máa là fún ọ̀nà gbọ́dọ̀ là fún mi ní tọmọtaya àti ìyàwó mi àtọmọ mi àti family mi àríwá àṣẹ bẹ́ẹ̀ God bless you èrè o kàǹkà have a blessed week ahead thank you very much God bless you èrè o kàǹkà.